ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò wá tí ẹ bá wo àyíká ibi tí a wà láì ṣe àní-àní ẹ̀yin náà ó ti mọ̀ wípé ìlú Ọ̀yọ́ ọmọ Àláàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà ibẹ̀ la wà. bí ẹ bá kíyèsí ẹ rí wípé onírúurú ìròyìn ló ti ń jáde síta láti ìgbà tí kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Adéyẹmí Àtọ̀dá tí wọ́n ti wọ káàlẹ̀. àwa wò ó wípé ká mọ̀ tiẹ̀ wá máa gbókèrè ròyìn tí ń lọ nílùú kí gan ló ṣẹlẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ àti ìlànà tó tọ́ láti ṣe lẹ́yìn ìpapòdà kábíyèsí. ìdí rèé tí a fi wá gbéra wá sí ààfin láti wá fọ̀rọ̀ wá àwọn àgbà tí wọ́n mọ̀ nípa ìtọ̀sẹ̀ tá a ní lọ́lọ́yọ́ yìí àwọn àgbà tí wọ́n mọ̀ nípa rẹ̀ láti wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò káwò ó báwo la ṣe ń tún fún Àláàfin kí làwọn ìlànà tá a tẹ̀lé láti fi yan ọba tuntun ní ilẹ̀ Ọ̀yọ́ gbogbo àwọn nǹkan tẹ́ láǹfààní láti máa wò lójú ìwòran yín rèé Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi ẹlẹ́kàsù èdè ẹ má rebi kan o ẹ jẹ́ a jọ wọnú ààfin lọ. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa orí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà pẹ̀lú Olúwabùkọ́lá Adélékè alákàsù èdè yín náà rèé ó ti kúrò ní ìròyìn ó ti kúrò ní ohun tétí ò gbọ́ wípé ilẹ̀ bàjẹ́ nílùú Ọ̀yọ́ fún àǹfààní àwọn tí wọn ò gbédè délẹ̀ èyí ò ní wípé kábíyèsí ọba Lámídì Ọláyíwọlá Àtọ̀dá Adéyẹmí pé bàbá ti darapọ̀ máwọn aláṣekù láti ìgbà tí kábíyèsí sì ti ràjò àgbà yìí lónírúurú àtẹ̀jáde onírúurú ìròyìn ti bẹ̀rẹ̀ sí ní já ràn-ìràn bí iná orí pápá nínú ẹ̀rùn tó ní kálukú ń sọ oríṣiríṣi nǹkan nípa ìlú Ọ̀yọ́ nípa ìlànà tí wọ́n fi ń yan ọba nílùú Ọ̀yọ́ nípa àlàkalẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ onírúurú èrò onírúurú àgbéjáde àkọsílẹ̀ làwọn èèyàn ti ń gbé jáde ní èyí tí a sì kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà láti ṣe àwọn èèyàn lọ́kàn kó má bàa wá di wípé irọ́ tí wọ́n ń gbé jáde yìí náà ni gbogbo wa ò mọ̀ tàn ká ló wá jẹ́ ká gbéra tá a fi wá sí ìlú Ọ̀yọ́ ṣe mọ̀ pé wọ́n ní ẹnu àgbà báyìí lòbí ti gbó àṣewá ní ká wá bá wọn bàbá tí ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n tẹ́ ẹ bá sì ti rí ojú bàbá tí a wá bá kí wọn ó tó sọ̀rọ̀ gan lẹ́ ti mọ̀ wípé ẹni ọ̀rọ̀ kàn gbọ̀ngbọ̀n tòótọ́ ò ní wọ́n pẹ̀lú eléyìí ni a fi máa kí bàbá wa kú àlejò wa ní dédé àsìkò yìí. ẹ jọ fún àǹfààní àwọn tí wọ́n wò wá nílé ẹ̀bọ adarúkọ yìí. orúkọ mi ni Ọmọ-ọba Múkáílà Àfọ̀njá Baba Ìyajì ti ìlú Ọ̀yọ́ mọ́lọ́mọ́ kejì. ẹ ṣeun púpọ̀ sà ẹ sì kú ìdílé kábíyèsí. tó bá a ṣe rí inú. ẹ̀yin wọn ó dáa. àmín àmín. ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́. àmín o àmín àmín. ẹ dákun tó fún àǹfààní àwọn tí wọ́n wò wá nílé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọn ò mọ̀ nípa àṣà àti ìṣẹ̀ṣe kí ni ìtumọ̀ ipò Baba Ìyajì. Baba Ìyajì ó ní olórí gbogbo ọmọ-ọba ẹ̀gbọ́n ló jẹ́ fún kábíyèsí ẹ pé láyé ìjọ́un nígbà tí bàbá kan náà ló jọ bí òun àti Àláàfin Àtìbà ló jọ bí ògbó wọn nígbà ó di pé bàbá wọn gbéṣẹ̀ tó yẹ pé òun ni the most senior kọ́ lọ bọ́bẹ̀ àgbáyé ìgbà kan wọ́n mú nǹkan simple kẹrù àbúrò òun wọ́n lọ ṣe ń tọ́ bá rú ọ lójú kọ́ mọ́ wá béèrè lọ́wọ́ òun. Nítẹ̀lá fi wá dúró pé kí Àtìbà ó lọ mọ́ jọba. Kọ́ mọ̀ fi lọ jọba kó tọ́ bá rú lójú òun dání bàbá àṣàlẹ̀ fún un lọ́jẹ́ bàbá fún un lọ́yẹ pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe nínú ààfin tó gbọ́dọ̀ yọ Baba Ìyajì lẹ̀. Òwú bàbá ṣe gbéṣẹ́ yìí nísìn Baba Ìyajì náà ní ó ní ráìtì láti túfọ̀ wọ́n wọlé ti òkú ẹ̀ tí ó fọ́n yẹ̀pẹ̀ sílẹ̀ mẹ́ta tí ó fi túfọ̀ fúnlé òun ló sì ní ráìtì láti tẹ́kẹ́ gbogbo inú ilé so tí wọ́n bá sì tún fẹ́ mú ọmọ oyè mí ẹ̀gbọ́n tó bá ní interest láti jẹ ọ̀dọ̀ Baba Ìyajì náà wọ́n mú application wá òun ni ó treat ẹ̀ ibi tó bá treat ẹ̀ dé ibi tó bá bá dé ni ó sì hand over fáwọn Ọ̀yọ́ Mèsì so ó ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ń bẹ ní inú ààfin gbogbo báyìí. ẹ ṣe púpọ̀ ẹ
má bínú, ṣé ìgbà ọ̀làjú ò wá pa àṣà yìí rẹ́? Ṣé nígbà tí bàbá mímì ìkànnì ṣe é rí wọn? A rí wọn o. Àkọ́kọ́ náà kì í sọ̀yọ́ ni wọ́n mímì ìkànnì sí, òru ni wọ́n gbé wọn dé. So ìdájí náà tí wọ́n ti pè wá láti wá, a sì wọlé tiwọn tí wọ́n ṣí ojú wọn lẹ̀ tá a ṣàdúrà fún wọn. So àrí wọn ò gbàyè fún ọ̀pọ̀lọpọ̀ bá ṣe àwa tí ọkàn gbọ̀ngbọ̀n. Àrí wọn a sì jọ ṣe gbogbo ètò tó yẹ ká ṣe ni. Aláàfin náà sì gbégbẹ̀dú jáde. Aláàfin náà òun náà ṣe ẹ̀tọ́ tiẹ̀ náà tó yẹ kó ṣe. Òun náà ṣe tiẹ̀ náà. Ṣé tá a máa ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ-ọba ní ilẹ̀ Ọ̀yọ́, bíi mélòó làwọn ọmọ-ọba wọn? Olóyè ọmọ-ọba àbí? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti olóyè ọmọ-ọba. Olóyè ọmọ-ọba presently báyìí àwọn tá à ń bẹ ń bẹ agbárùn ni. Baba Ìyajì náà lọ hẹ́ẹ̀dì wọn. Ọ̀nà Sókun tẹ̀lé, Olúsàmì tẹ̀lé, Àrólé ọba tẹ̀lé, kótó Kàńpòpó. Kótó kan. Agúnpòpó. Agúnpòpó. Bẹ́ẹ̀ ni ẹnìkan àwọn kan bẹ tó jẹ́ pé inú ọmọ-ọba ló náà o, ṣùgbọ́n nígbà tó ti joyè ló ti síkì tó ti wà nílé, òun ni Àtíngísì, òun náà ń bẹ nílé, nígbà tó ti joyè ló ti wà nílé, akẹ́mọ̀ ń lọ kí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni inú ọmọ-ọba ló náà wà. Oyè Òrìṣà wà ń bẹ̀. Oyè náà wà ń bẹ, wà ń bẹ Àtíngísì inú ọmọ-ọba ni. Nígbà tí tá a bá wá yàtọ̀ sí àwọn olóyè ọmọ-ọba, bí ìdí mélòó ni ilé àwọn ọmọ-ọba tó wà lọ́wọ́? Ṣé rí ìdílé tí wọ́n recognize lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n táwọn kan ti ń criticize ẹ̀, ìdílé méjì ni wọ́n ń dúró lé lórí. Àkọ́kọ́ ó ní Alóolódù tó kú òun bẹ́yìí, ẹ̀kejì ní Agúnlóyè. So ṣùgbọ́n àwọn kan náà tó ń yọjú pé ọmọ Àtìbà làwọn, táwọn náà sì ní right láti máa joyè. So àwọn tí a bá ní letter of protest wọ́n lọ kọ sí gọ́vnà, wọ́n kọ́pì mi, so a lè mọ níta bá fẹ́ ṣe lórí ẹ̀. Ṣùgbọ́n presently no information dágbọ́ ni pé méjì yẹn, inú àwọn méjì yẹn náà again àwọn irú àwọn igun tó kàn ní ìsìn, àwọn náà tó pẹ́ga, táwọn náà ti tún dá tí wọ́n mítí ọ̀bọ̀ mítí lẹ̀. So orí pé nínú àwọn tó kàn ní ìsìn, inú wọn ni Gbádégẹṣin wà, inú wọn ni Ládìgbòlú wà. So àwọn kan wà ń bẹ nínú wọn náà tí wọ́n jẹ́ ọmọ bàbá, táwọn náà wà ń claim pé àwọn igun méjèèjì yẹn ti jẹ rí, sáwọn gan ìwà ṣe ọmọ bàbá ni àwọn náà ní right láti jẹ ní gbogbo wọn. Bí wọ́n ṣe ń yọjú sí mi, ẹ lọ kọ letter of protest. So kì í ṣe tèmi nìkan lè dá ìyẹjú, so wọ́n sì wà lẹ́nu ẹ̀ báyìí. So tí wọ́n bá ṣe tán, ó kálukú ọkọ̀ application ọ̀dọ̀ mi ni wọ́n mú application wá tí wọ́n tẹ̀, tí wọ́n sì fi àwọn mọ̀lẹ́bí wọn tó fọwọ́ ohun tó ń sókè bóun làwọn ní interest, tí wọ́n fowó kọ ẹ̀ pẹ̀lú signature rẹ̀ síbẹ̀. So táwọn àwọn àjọwò táwò lọ́tún lọ́sí, táwò ẹni tó bá standard. Ayé ò sí ìparẹ́ náà bó ṣe wà náà nísìn, àwọn oníṣẹ̀ṣe náà ó tún yẹ̀ wò, ó wẹ̀ tí star rẹ̀ tó bá pò mu. So kọ́lọ́run kó bá yan ẹni rere fún wa. Ṣé rí ìdí tí ó jẹ́ kí n béèrè ni wípé gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe wípé Aláàfin Abíọ́dún kì í ṣe Àtìbà nìkan ni ọmọ tí wọ́n bí, àwọn ọmọ yòókù ṣé àwọn náà ò ní ẹ̀tọ́ láti gbìyànjú láti bọ́ sí orí oyè? Ẹ sì ti mẹ́nu bà nínú ọ̀rọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ ọba ló ní ẹ̀tọ́ láti kọ ìwé. Bẹ́ẹ̀ni. Àmọ́ pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe yìí, ó túmọ̀ sí pé ẹnìkan ò lè dákọ̀wé kí ìwé rẹ̀ ó fi ẹsẹ̀ múlẹ̀, ó nílò olórí ẹbí. Bẹ́ẹ̀ni. Tí a fi ọwọ́ sí i, ẹgbẹ́ wa ṣàlàyé dáadáa lórí yẹn. Ó kọ̀ tí wọ́n bá kọ̀wé, ẹni tó fẹ́ apply yẹn yóò kọ̀wé. Inú ìwé tó bá kọ ni ó wá sọ pé àwọn mọ̀lẹ́bí òun ni wọ́n fa òun kalẹ̀, líìsì àwọn mọ̀lẹ́bí yẹn sì ní
ó kálukú ó sì kọ orúkọ wọ́n sáyẹn síwájú ẹ̀ ẹni tí ò lè sáyẹn yọ tẹ̀ka síwájú ẹ̀. gbogbo orúkọ àwọn tí gbogbo orúkọ ìbáà jẹ́ 40 ìbáà more than that so tí ó sì wà nù reference so tí ó yẹ pé tó wá dọjọ́ iwájú kò ní jẹ́ pò nìkan lọ́kàn dára rẹ̀ yàn so mo ṣe rí nù. ṣé kì í ṣe wípé wọ́n fi owó fọ́ọ̀mù lẹ̀ pé owó pa fẹ́ kọ lẹ́tà. kò sówó fọ́ọ̀mù kò sí pé nìkan sanwó fọ́ọ̀mù kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. ìfẹnukò ìdílé ni o kò sí pé ọyẹ wa èso yẹ tá a máa tà tá a máa pé àbóyé owó kan rárá o a ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí bàbá kan ló lo 52 years yìí nìsín nígbà tó rí bó ṣe yẹ kó rí lọ́lọ́run fi yọ̀ǹda bẹ́ẹ̀ fún so ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. ẹ ṣe púpọ̀ sà tí àwọn ọmọ yìí bá ti wá kọ ìwé pé àwọn fẹ́ oyè tí ẹ̀yin sì ti gbé yẹ̀wò kí tún ni nǹkan tí ẹ máa ṣe. tá a bá ti gbé yẹ̀wò tá a pe àwọn ọlọ́mọba tá a jọ wò tí a wá invite wọn tá a bá yá wọn lè máa withdraw fúnra wọn tí wọn bá withdraw tí wọ́n á ń da wuyewuye ìgbà yẹn a wà tún invite àwọn Ọ̀yọ́mèsì mọ́ wa a wà tún jọ ṣiṣẹ́ lórí ẹ̀ so owó bàbá yìí ṣe ń ṣe náà láà máa fún gómìnà ní information bí bá ṣe ń lọ torí gómìnà kan sọ pé òun ò fẹ́ kí oyè yìí ọpẹ́ so ó ṣe rí ni. ṣùgbọ́n pé wọ́n máa mú lẹ́tà wá àsìkò wo ni wọ́n tí ó lè máa bẹ̀rẹ̀ sí ní mú lẹ́tà wá. tá a bá ti ṣe ọjọ́ kẹjọ tán láti sátidé wọ́n bá ti kìje tí wọ́n ṣe ọjọ́ kẹjọ tán kálukú lè máa mú lẹ́tà wá wọ́n ti free láti wọ́n àfẹ́kọ́ pẹ́. àmín. tí wọ́n gbogbo ìlú bá ti wá fọwọ́ sí tí àwọn ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ ti fọwọ́ sí tí gómìnà náà sì ti bu òǹtẹ̀lú kí tún ní nǹkan tí ó kàn. nítorí kan tó pọ̀ o tó bá di pé wọ́n ti fòǹtẹ̀lú tí a ti mú ẹni tí wọ́n bá mú gbogbo ohun tí ọba ṣe ò ní sẹ́yìn bàbá Ìyajì lójú àbátábẹ̀ bàbá Ìyajì ní ọjà ìwélé lórí tí yóò sì kọ́kọ́ dọ̀bálẹ̀ fún bàbá Ìyajì so lẹ́yìn ìgbà náà yóò lọ ṣètùtù lọ́dọ̀ ọ̀nà àsokùn ọjọ́ kan tó bá kú òǹbẹ yóò lọ́dọ̀ ọ̀nà mọ́gbà ilé mọ́gbà bí ilé Ṣàngó yóò lọ ṣètùtù ńbẹ tó bá kú òǹbẹ yóò lọ ọ̀nà ilé mọ́lẹ̀ yóò lọ ṣètùtù ńbẹ so ìjọ tí ó bá wá wọlé kò lè gba inú géètì wọlé wọ́n ó lu ògiri fún wọlé ni wọ́n ó lu ògiri yóò fi wọ inú ààfin ṣùtún ààfin tó máa ṣe gbogbo àwọn nọ́mà ètùtù tó bá yẹ kí wọ́n tún ṣe fún ìgbà tó bá lu òwọlé ṣe òyìn wọ́n fi ilẹ̀ ni àbí wọ́n ó dì í. wọ́n kọ́ fi ilẹ̀ fúngbà díẹ̀ lẹ́tẹ̀ létà wọ́n ó dì í. ṣé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wá lu ìwọlé yìí ni wọ́n wá ṣe ayẹyẹ ìwúyè gbogbogbò. àwọn wà dájọ́ tí wọ́n gbọ́ pa àṣẹ fún tí gómìnà ó wà tí wọ́n lọ sí field tí wọ́n fún staff of office tí wọ́n gbọ́ pa àṣẹ fún tí wọ́n fún certificate so ọ̀dọ̀ bánu. àmọ́ gbogbo àwọn ìgbésẹ̀ tí a ti kọ́kọ́ ṣe gangan. ó kọ́ ní primary tẹ́yìn ọkọ̀ ṣe so tí ọba tí a ti bá débì kan kò tó final ní ti gómìnà. ṣé wọn ò kí ń lọ sí ìpẹ̀bí ni. gbogbo ẹ̀ náà lè tutù tá à ń wí hàn gbogbo ẹ̀ náà wọ́n ṣe gbogbo orú bàrà ibi tí wọ́n máa ń sin wọ́n sí ó ní ó láti débẹ̀ ó láti lọ júbà àwọn bàbá ńlá bàbá rẹ̀ tí wọ́n ti sùn síbẹ̀ ó láti débẹ̀ so gbogbo oríṣiríṣi activities yẹn pọ̀ báwọn. ṣáàdá lọ ní bára yín àbẹ́ni tí kì í ṣọba náà lè débẹ̀. àwọn oníṣẹ̀ṣe ni wọ́n lead ẹ̀ lọ àwọn oníṣẹ̀ṣe àwọn ni wọ́n máa lead wọn lọ àwọn olóòṣà funfun àwọn Ṣàngó kankan gbogbo àwọn ni wọ́n lead wọn lọ àwọn ni wọ́n perform right fún wọn bẹ́ẹ̀
gbogbo tí wọ́n bá sì nídìí láti fi ṣètùtù òun náà ni ó provide fún ẹran ni ẹyẹlé ni adìẹ ni gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ gbogbo tí wọ́n bá kọ fún epo pupa ni gbogbo ẹ̀ báwọn gbogbo ẹ̀ ni wọ́n ó ṣe so wọ́n sì gbégbá Ọlọ́run sì pẹ́ kó gbégbá tó dáa sí ọ̀rọ̀ ìlú lọ́rùn àbúrò àwọn gbà. ẹ ṣe púpọ̀ inú wa dùn púpọ̀ láti bá yín sọ̀rọ̀ a sì lérò wípé nígbà tá a bá tún padà dé ààrẹ gba àsìkò yín púpọ̀. a wà pẹ̀lú yín anytime. ẹ ṣe púpọ̀ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí ká tó. orúkọ mi ni Ọmọ-ọba Mukaila Àfọ̀njá Baba Ìyajì tìlú Ọ̀yọ́ mọ́lọ́mọ́ kejì. ẹ ṣe púpọ̀. àfàsìkò yìí náà kí yín o lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe débí láyọ̀ ẹ padà sílé ọ̀dọ̀ yín náà láyọ̀ lágbára Ọlọ́run Ọlọ́run dò tì yín o ẹ ṣe ń gan. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ ṣeun ẹ kú àbọ̀. ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n wò wá délé ẹ bá wa dárúkọ yín. orúkọ mi ni Ọmọ-ọba Adébáyọ̀ Akínadé Sàndà ọmọ Baba Ìyajì ní Ọ̀yọ́. lọ́yọ̀ọ́. ẹ ṣeun ẹ jẹ́ kí n mú ìbéèrè mi láti Ọ̀yọ́ yìí ẹ bá wa sọ ṣókí nípa ìlú Ọ̀yọ́. ìlú Ọ̀yọ́ ìlú ọba ni ìlú olókìkí ni ìlú Àláàfin láti ìwáṣẹ̀ ni ìlú Ọ̀yọ́ ti wà ó sì ti bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́ àtijọ́ nígbà ayé Ọ̀yọ́ empire àti Ọ̀yọ́ Katanga títí tó fi dé Ọ̀yọ́ Ìgbòho tá a tó fi dé Ọ̀yọ́ àgọ́dọ̀ Ọ̀yọ́ wa níbí nísìn bí tá a wà báyìí. mo fi eléyìí ṣe àyàbá ká tó rebi tí à ń lọ gan nísàn pàápàá nítorí àwọn akẹ́kọ̀ọ́ ṣe mọ̀ pé ilé ẹ̀kọ́ ní ìsìn wọn ò ṣiṣẹ́ nípa ìtàn mọ́. bẹ́ẹ̀ni. a ó sì yẹ kí wọ́n ó mọ̀ fún àwọn tí wọ́n bá láǹfààní láti wo irú fọ́nrán yìí. orúkọ Ọ̀yọ́ yìí níbo ni wọ́n ti fàyọ. wọ́n fàyọ nítorí nígbà tí wọ́n kúrò ní Ọ̀yọ́ ilé níjọ́sí wọ́n dáfá pé níbo làwọn ń lọ nígbà tó yọ Ọ̀yọ́ ilé tú babaláwo tó sì dáfá fún ọ náà jọ náà lọ́hùn ẹ rí i pé mo sọ pé bí Ọ̀yọ́ kẹta nìyí ṣùgbọ́n gbé èèyàn bá ti débi tí ń lọ tí ààrẹ ó ti tù kò ní dúró ń bẹ̀ Ifá tí wọ́n sì dá sọ pé kí wọ́n máa lọ bí wọ́n bá débi tí ilẹ̀ bá ti yọ̀ wọ́n. tẹ́sẹ̀ sí wọn bá ti yọ̀. tẹ́sẹ̀ wọn bá ti yọ̀ bí abẹ́ àbàtà ibẹ̀ ni kí wọ́n tẹ̀dó sí. gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nu bà lẹ́ẹ̀kan wípé Ọ̀yọ́ ilé yìí tá a wà yìí Ọ̀yọ́ kẹta ni wọ́n máa ń pè ní àgọ́dọ̀yọ́. bẹ́ẹ̀ni. wọ́n ń pè ní Ọ̀yọ́ àtìbà. bẹ́ẹ̀ni. kí ló bí orúkọ méjèèjì tí wọ́n ń pè. àgọ́dọ̀yọ́ ni pé nígbà tí Tẹ̀là ọmọ Aláàfin Abíọ́dún ni òun àti Àtìbà ọmọ Aláàfin Abíọ́dún lòun náà ọmọ bàbá yẹn tẹ̀gbọ́n-tàbúrò ṣùgbọ́n gáàpù age tó wà láàrin wọn kì í ṣe tẹ̀gbọ́n-tàbúrò bàbá sọ́mọ ni ìgbà wọn débí gẹ́gẹ́ bí n ti ṣe sọ fún wa wọ́n bá ọdẹ kan ní Ọ̀yọ́ ń gbàdán wọ́n pè ní Ọjà tó ń gbà wọ́n sì dé tí wọ́n ṣẹ́tù Tẹ̀là ló lìdí lọ́yọ̀ọ́ nígbà tásìkò tó Tẹ̀là ti dàgbà òun ló wá pe Àtìbà ní kí bàbá òun kọ́ ló lọ jẹ Aláàfin lọ́wọ́ ní àgbà ti dé ìwọ ni ọjẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn Tẹ̀là inú ìwé Àjàyí Crowther Johnson rather Yorùbá history ó júwe Tẹ̀là gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n Aláàfin ẹ̀gbọ́n Àtìbà wọ́n sì close dáadáa. ṣé Tẹ̀là yìí ni Lágùn Adé ni torí nínú ìwé Johnson tí mo wò ní page 335 Lágùn Adé ni wọ́n júwe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n Aláàfin Àtìbà
tí ó jẹ́ wípé òun ni wọ́n ní oyè tọ́ sí pé kó joyè, ṣùgbọ́n nítorí pé òun ti dàgbà àti wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ ti Aláàfin Olúewu ti ṣẹlẹ̀ tó ti di wípé àwọn ìlú ti fọ́nká, ó sì gbìyànjú, wọ́n sì ní Aláàfin Olúewu ní kí wọ́n ó gbìyànjú kí ìlú ó mọ̀ tú ká má torí wípé ohun tó ṣẹlẹ̀ sí Aláàfin Olúewu ṣẹlẹ̀ tí ọba ti lọ kó torí ẹ̀ jẹ́ kí ìlú ó tú. Lágún Adé yìí sì wá rí wípé òun ti dàgbà kọjá kóun ṣẹ̀ṣẹ̀ máa wá wọn tó ti lọ Kìṣí tó ti lọ Ìgbòho láti máa wá wọn padà, pé àti ìbáṣìlẹ̀ eegun láti wá wọn padà láti so wọn jọ padà. Ó ṣe Lágún Adé yìí ni tẹ̀là ni. Gẹ́gẹ́ bí ìtàn táwọn bàbá ti wá sọ fáwa, tẹ̀là àtàtìbà ní ọjọ́ dọ́yọ̀ òun ló sì ní kí Àtìbà búrò rẹ̀ kó lọ jà Láàfin. Àtìbà náà sì ní ìwọ bàbá dúró níbẹ̀ òun. Mọ́gàjí Ìyajì ni wọ́n ń pè wọ́n nígbà náà kó tó di pé wọ́n yí sí Baba Ìyajì. Ní à ń pè ní Baba Ìyajì, ẹ̀gbọ́n ọba ni. Wọ́n á sì máa ń kọrin déédéé sí ni pé ní Ìyajì o, ní Ìyajì, gbogbo ọmọ-ọba ní Ìyajì nílé. Bó sì ṣe wà látìgbà dìsín ni kò sí ọmọ-ọba kankan lọ́yọ̀ọ́ tí èsì pábẹ́ Baba Ìyajì lọ́wọ́. Ẹ ṣeun púpọ̀. Baba Ìyajì ta gangan ni Baba Ìyajì, ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀. Ìtumọ̀ Baba Ìyajì ni bàbá tá a fi ìyà jìn, torí nígbà mu ẹnìkankan bá ṣe Aláàfin, bó bá jẹ́ pé ìjìyà rẹ̀ jẹ mọ́ kán fìyà jẹ, bó bá ti sọ lọ bá Baba Ìyajì, tí Baba Ìyajì bá sọ fún Aláàfin ló gbọ́dọ̀ gbọ́ rọ̀ sẹ́gbọ́n rẹ̀ lẹ́nu. Baba Ìyajì jẹ́ bí ẹni tí máa ká Aláàfin lọ́wọ́ ró láti má lo gbogbo agbára rẹ̀ lórí àwọn èèyàn. Aláàfin máa ń tijú. Bẹ́ẹ̀ ni, so ẹni tí Aláàfin máa ń bọ̀wọ̀ fún ni, pàápàá jùlọ tó sì fi dìsín ni. Aláàfin ọba lọ sí, yóò bá wá sí Ìyajì, wọ́n yìí fi ọ̀sán wá, àjìn lóru ni ó fi wá, torí ó ní láti lọ ojú orí ìtẹ̀là láti lọ júbà rẹ̀. Kò sí lè júbò lọ sójú orí ìtẹ̀là lójúmọmọ. Tó bá wá tẹ bọ́yé nǹkan kan bá wà tó jẹ́ pé yóò bá wá sí Ìyajì, bí àárín ilé ní ọ̀mọ̀ kò ní débi níbi àwọn bàbá wa sùn, ní gbogbo bí ojú àkíjẹ tí gbogbo àwọn Baba Ìyajì sùn. Ó sì ti di Baba Ìyajì kẹjọ ló wà lórí àléfà báyìí, bẹ̀rẹ̀ látòrí tẹ̀là tó dórí mọ́lọ́mọ́, tìjú okú, mọ́ràdísá, sàndà, tìjú okú kejì again, àlá, tìjú okú kó tó di pé tó wá padà sórí mọ́lọ́mọ́. Gbogbo wọn náà sì máa ń pẹ́ lórí oyè. Ẹ ṣeun púpọ̀. Nígbà tá a ti wá mọ̀ wípé irú ìbáṣepọ̀ wo ló wà láàrin Baba Ìyajì yẹn àti Aláàfin, mo rántí pé a ti mẹ́nubà rí wípé tí Baba Ìyajì yàtọ̀ sí pé wọ́n jẹ́ olórí gbogbo àwọn ọmọ-ọba, wọ́n tún jẹ́ ẹni tí Aláàfin máa ń fún ní ọ̀wọ̀, tó jẹ́ wípé ẹni tí Aláàfin bá fẹ́ fẹ́ ìyà jẹ tí ó bá ti lè sátọ̀ Baba Ìyajì lọ, wọ́n á forí jìn. Bẹ́ẹ̀ni. Ká wá sọ báyìí wípé tí wọ́n bá wá, kí ni ojúṣe Baba Ìyajì sí Aláàfin? Ojúṣe Baba Ìyajì sálàfin, kí n tó bẹ̀rẹ̀ lórí iṣẹ́ tí Àtìbà kọ́kọ́ gbélé Baba Ìyajì lọ níwàsẹ̀, òòṣà Oòduà
nígbà wọn kò lọ́yọ̀ọ́lé wọn ò fílẹ̀ sọ́yọ̀ọ́lé wọ́n gbé wá sọ́yọ̀ ń bí ni ń bẹ ní Ìyajì ti sìn odidi ilé ni ọkọ̀ fún táwọn pè bẹ̀ ní ilé Oòduà àgbàlá Oòduà so Baba Ìyajì ní òòṣà tí Baba Ìyajì bọ ní òòṣà Oòduà náà ojúṣe Baba Ìyajì s'Àláàfin ni pé ó gbọ́dọ̀ máa dáàbò bò kò gbọ́dọ̀ jẹ́ kí àbàwọ́n kan tí ò da kọ́ta lé lára yóò sì máa kó bẹ́rẹ́ fún ni yóò máa gbà mọ́ràn pé bá a ti ṣe ní yóò máa fi òye ọgbọ́n àgbà yóò máa fi yé so bí Baba Ìyajì bá sì fẹ́ wá sáàfin ẹ̀ẹ̀mejì ní Baba Ìyajì wá sáàfin láàárọ̀ wọ́n ń pè ní yóò kọ́kọ́ wá ní ìdájí tí ó wá kàn sí bàbá sí Àláàfin ibẹ̀ wọ́n ti kọ́kọ́ jọ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọ́n jọ gbọ́rọ̀ yẹn yẹ̀ òkú tó ibo là ń lọ yóò padà lé nígbà bá tún yá yóò wá sẹ́ẹ̀ tó kan òde àárọ̀ kejì ìyẹn ni ó wá kárí àwọn Ọ̀yọ́mèsì àtàwọn òjòyè àti àrẹ̀mọ àti Baba Ìyajì so ara ojúṣe rẹ̀ nìyẹn so ojúṣe pọ̀ tí Baba Ìyajì máa ń ṣe fún bí apá bá kún Baba Ìyajì tó apá bá kún Àláàfin a máa pe Baba Ìyajì gẹ́gẹ́ bí olórí ọmọ-ọba pé kó lọ bóun yanjú àwọn aáwọ̀ tí bá ń bẹ ní gbèríko àbí nígbà àwọn díẹ̀ tiẹ̀ sojú mi mo kéré náà gbàdàgbà tí bàbá tí wà ń bẹ lóyè Sàndá máa dé sá Òkúnlọ́lá Ajódùndún ọmọ Kọ̀kílágbọn ọdún 44 ló lò lórí oyè gẹ́gẹ́ bí Baba Ìyajì ọ̀dọ̀ ẹ̀ mo ti kọ́ gbogbo ìtàn yìí tó máa ń sọ fún mi Àláàfin 4 lọ́ba ló gbà kó tó gbèsè ọba Àláàfin bàbá wa gbà Ṣìyànbọ́lá Ládìgbòlù 1 ló fi joyè ní 1940 ló fi bàbá wa Sàndá máa ti joyè 1940 ó sì bá bàbá wa Àláàfin Adéyẹmí kejì tí í ṣe bàbá Àláàfin wa tó gbéṣẹ́ yìí ó tún bá Muhammadu Bello Gbádégẹṣin Ládìgbòlù the second ó bá léwu náà ló gbà kó tó wá tó kan Àláàfin Ọláyíwọlá Adéyẹmí ó bá ṣe ọdún 5 àbí 6 kó tó di pé òun náà ṣiṣẹ́ pọ̀ so ló tó ìpẹ́jù lóye then àwọn ojúṣe pọ̀ tí wọ́n máa ń ṣe bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ láàfin ni o tí yóò ṣe kíni àwọn ẹ̀tọ́jú ayaba àbí tọ́jú ìránṣẹ́ ọba wọn wà fi tó Baba Ìyajì létí pé ọ̀yá máa bọ̀ wá yanjú rẹ̀ kò jẹ́ bó ti jẹ́ àwọn tí mo sì lè rántí nù. ó túmọ̀ sí wípé ìṣẹ̀ṣe àti ìbáṣepọ̀ tẹ̀gbọ́n-tàbúrò yẹn ó sì dúró. bẹ́ẹ̀ ni ibi tí wọ́n bá ti rí Baba Ìyajì wọ́n ti rí Àláàfin fún àpẹẹrẹ lọ́dún kan Baba Ìyajì ọ̀tẹ̀lẹ́ á lọ sí Òkè Ògùn Baba Ìyajì sì dọ̀bálẹ̀ fún ọba kankan ní bíbí rẹ̀ ní tó ju Àláàfin lọ́dún torí ìrírí pé Àláàfin ni gbogbo tí ẹwọ̀ tí wọ́n fa Àláàfin ìsàkọ́lẹ̀ tí wọ́n fa Àláàfin wọ́n kò fún ni so ọwọ́ Àláàfin ní a máa fi wọ Baba Ìyajì pé bàbá ọba ni. ẹ jẹ́ kí n wá sórí àwọn ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ọ́ tí kábíyèsí bá papòdà kí ni àwọn tó jẹ́ ojúṣe
Baba Ìyajì síbẹ̀. Ẹ ṣeun. Tí Àláàfin bá gbéṣẹ̀, ojúṣe rẹ̀ pọ̀, ojúṣe Baba Ìyajì pọ̀ tí ó ṣe, torí pé nígbà wọn bá di kọ́kọ́ wá túfọ̀ fún pínlẹ̀ ti bàjẹ́ o, yóò dìde yóò wá sáàfin. Ẹnìkankan ò sì ní fọwọ́ kan Àláàfin àfi tó bá débẹ̀. Ló bá sì débẹ̀ tó wò tó kí bó sì bí wọ́n ṣe kí ẹni tí ó ti kọjá lọ, òní ọ̀wà ṣètò, wọ́n yóò fọ́ ọmọ, wọ́n sọ fún àwọn Ọ̀yọ́mèsì náà. Baba Ìyajì ni ó ṣètò kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé. Yóò wá sọ pé ẹ ránṣẹ́ sí ọ̀tún ẹ̀fà, ẹ ránṣẹ́ sí ara ọ̀nà lémọlẹ̀, gbogbo àwọn tí wọ́n bá jọ ṣe nítorí kan ṣe nígbà náà. Wọ́n sì tún ṣe ní sínú, ṣùgbọ́n kò dàbí ti ìgbà yẹn mọ́, torí ọ̀làjú ti kó wọ àṣà nísìnyí. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, èmi wò pé bí ọ̀làjú ti ẹ̀ wọ́, ó yẹ ká jẹ́ káwọn èèyàn ó mọ̀ wípé bí wọ́n ṣe ń ṣe lélẹ̀. Ara nǹkan tí a gbọ́ ni wípé wọ́n ní bí ó bá ti di pé wọ́n bá ti yẹ Àláàfin wò, tí wọ́n kíyèsí pé bàbá ò mẹ́mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, pé Baba Ìyajì á wá wọlé tọ̀ wọ́n, á pè wọ́n lórúkọ wọn lẹ́ẹ̀mẹ́ta. Bẹ́ẹ̀ni. Pé lọ́pọ̀lọpọ̀ ní ìgbà míì tó bá ṣe wípé kò tí ì lọ tán, pé tá ẹlòmíì tí wọ́n bá ti pé ẹ̀kẹta o, wọ́n á máa lajú padà. Bẹ́ẹ̀ni. Pé ṣùgbọ́n nígbà tó bá ti wá pé ẹ̀mẹ́ta o, tí bàbá ò fèsì, ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ní kí wọ́n gbé ìlú gbẹ̀dú jáde. Bẹ́ẹ̀ni. Tí ẹ bá ti rí pé lè bàjẹ́ báwọn, tí wọ́n bá ti sọ fún àwọn Ọ̀yọ́mèsì, tí wọ́n sì sọ fún Ọ̀yọ́mèsì, wọ́n pèrè àjọ ibẹ̀ lálápinni ó ti mà. Alápinni ni ó gbé pàṣẹ pé kí wọ́n lu ìlú gbẹ̀dú. Ìlú gbẹ̀dú ni wọ́n á lù láti fi sọ fún ara gbogbo Ọ̀yọ́ pé ilẹ̀ ti bàjẹ́. So ìyẹn bẹ́ẹ̀, bí wọ́n bá dẹ̀ ti ṣe yẹn tán, ètùtù bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ ṣe bí wọ́n ṣe sin bàbá nù, wọ́n ṣe sin Àláàfin nìyẹn. Irú àsìkò wo ni wọ́n máa ń da ìfilẹ̀ bó bàbá láṣìírí nílé Ọ̀yọ́? Ṣáájú yẹn, nígbà wọn bá ti ṣe ètùtù ó ṣe tán, wọ́n ń ṣe ẹnìkan èròpọ̀ Àláàfin, ẹnìkan tí rí ẹ bóyá bá yẹ̀ lẹ́yìn àwọn tí ọba lẹ́tọ̀ọ́ láti rí. Baba Ìyajì àtàwọn tí ó ṣètùtù. Bẹ́ẹ̀ ni, àjèsí ni wọ́n ṣe. Bàrà the Royal Cemetery ni àwọn Àláàfin sì sùn. So wọ́n bá ti ṣètùtù ó ṣe tán, wọ́n tún mọ̀ ṣètùtù ń lọ, gbogbo bí wọ́n ṣe ń gbé bàbá lọ Bàrà ni. Nígbà wọn bá dé Bàrà, níbẹ̀ ni bàbá ó sùn. Àmọ́ ẹ má bínú o, àmọ́ tí bàbá tí wọ́n lọ ní lọ́wọ́lọ́wọ́ yìí, pẹ̀lú pé wọ́n gbé wọn síta. Ọ̀làjú ló fà á. Bẹ́ẹ̀ mọ̀, ẹlẹ́sìn mùsùlùmí gidi ni bàbá l'Àláàfin, kò sì pé ti àwọn ṣẹ̀ṣẹ̀ bò ó. So wọ́n kálukú fààyè ìrúnlẹ̀ ni. Ẹ rí i pé ìgbà tí bàbá gbéṣẹ̀, Lèmọ́mù Ọ̀yọ́ wá, wọ́n sì kírun sí bàbá, wọ́n sì tún gbé bàbá padà sínú ààfin kó tó di pé wọ́n sọ gbogbo ètò yòókù di alẹ́ tí wọ́n fi lọ ṣe ètò ìṣẹ̀dálẹ̀ láti gbé bàbá gbé. Ẹ ṣé púpọ̀. Tí wọ́n bá wá fẹ́ yan ọmọ oyè tuntun àti tí wọ́n fẹ́ yan Àláàfin tuntun, ṣé ẹ mọ̀ wípé bàbá bá kú, ọba náà ni yóò tó gorí oyè yìí, yóò tó jẹ. Kí làwọn ìgbésẹ̀, kí ni ìlànà àtẹ̀lé nílùú Ọ̀yọ́?
bóyá ọ̀rọ̀ bá ti di pé tó wọ́n fẹ́ mú ọmọ oyè mi lórí ọmọ-ọba ní gbogbo Ọ̀yọ́ káfàtà, òní ó wàá pé pàdé ọmọ-ọba gbogbo ọmọ-ọba ló bẹ̀ wọ́n sọ pé igun tọ́kàn nì. So àwọn igun tọ́kàn náà wàá tún padà wọ́n lọ ṣe ìpàdé pé ta láàmú tàbí gbogbo ẹni tó bá fẹ́ nínú ọmọ-ọba nítorí yẹ lọ́mọ yè ìwé wọn application wọn Baba Ìyajì wọn fi ṣọwọ́ sí. ẹjọ́ kí ẹ tó lọ ìpinnu láàrin yẹn igun mélòó ni igun tó wà. lọ́wọ́lọ́wọ́ báyìí láti ìgbà tó ti pẹ́ igun méjì ni ní Àláàfin. alówó lódù àwọn adìyẹmí níbi tí baba tó gbèsè ti wá, agùnlóyè àwọn ní ládìgbòlù, Sìyàn Bọ́lá. So bó ṣe jẹ́nu ṣùgbọ́n ọmọ-ọba àwọn ọmọ-ọba pọ̀ lọ́yọ̀ọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bí mo ṣe sọ igun méjì ní sì ń jẹ́ torí ìgbà wọn kò ní Ọ̀yọ́lé àwọn ọmọ-ọba náà tẹ̀lé Àtìbà wá sọ́yọ́, àwọn ọmọ-ọba tó tí wọ́n wá látọ̀yọ́lé tí wọ́n pé bàbá tiwọn náà Àláàfin ni lọ́yọ́lé tí wọ́n tẹ̀lé Àtìbà ti tẹ̀lé àwọn Ọ̀yọ́. Ara wọn ni Olúkòkun ọmọ Àláàfin Onísílé ni lọ́yọ́lé, àwọn náà ń jẹ Àtíngísì. Tẹ̀lá Òkòkí ọmọ Kọ̀kílágbọ̀n ọmọ Àláàfin Abíọ́dún ni tó jọba ní 1778. àwọn ní ń jẹ Baba Ìyajì báyìí tí wọ́n tún fi wọ́n ṣe olórí ọmọ-ọba. Ìdòwú ọmọ Àláàfin Òjìgí ni àwọn ní ń jẹ Àrólé. Olúàṣọ àwọn ní Olúsàmì. àwọn ọmọ-ọba gidi lọ́yọ̀ọ́ nù. táwọn náà sì ní gẹ́gẹ́ bí tí bàbá wa tó gbéṣẹ́ yìí ikú bàbá yìí tó náà sọ nù ìwé rẹ̀ Ọ̀yọ́ Chieftaincy and Modernism, wípé àwọn ọmọ-ọba pẹ̀lú àwọn ọmọ-ọba tí ó bàbá wọn jẹ́ Àláàfin láti Ọ̀yọ́ ilé tí wọ́n wà lọ́yọ̀ọ́ sí ti pé wọ́n ní kò sí nǹkan kan tó sọ pé káwọn náà mọ́ di Àláàfin ní Ọ̀yọ́ tá a wà yìí. ńbẹ nínú ìwé tí bàbá ń kọ torí pé bàbá wọn ti jẹ́ Àláàfin rí lọ́yọ̀ọ́ ilé. So àwọn mẹ́rin tí mo dákọ̀ tá a bá fi kún àwọn méjì àwọn ọmọ-ọba lọ́yọ̀ọ́ nù àmọ́ra wa kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun púpọ̀ bàbá wa tí gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ti wá ṣe tá a bá wá sọ wípé àwọn igun tí ọmọ oyè kàn tí wọ́n bá fa ọmọ oyè kalẹ̀ tàbí gbogbo àwọn ọmọ-ọba tí ẹ ti mẹ́nubà pé àwọn náà ní àṣẹ àti ẹ̀tọ́ láti du ipò Aláàfin tí àwọn náà bá kọ lẹ́tà tí wọ́n kọ ìwé sí Baba Ìyajì la pé àwọn nífẹ̀ẹ́ sí oyè baba ńlá àwọn tí ó ṣí sílẹ̀ yìí, kí ni ìgbésẹ̀ tí Baba Ìyajì ó gbé? àwọn tí gẹ́gẹ́ bí tí mo sọ ṣáájú nígbà wá ti pé ìdílé tọ́kàn àwọn ni ó mú ọmọ oyè wá fún Baba Ìyajì. ó lè mọ́sẹ̀yọ̀ kan ó lè ṣe méjì mẹ́ta. Baba Ìyajì ó pè wọ́n yóò ṣe interview fún wọn yóò fọ̀rọ̀ wé wọn lẹ́nu wò yóò béèrè ìtọ̀sẹ̀ wọn bí kálukú ṣe bọ́ bá tán torí ọmọ obìnrin náà ń dìde ní ìsìn bó wọn jẹ gbọ́n bí n tí mo sọ ṣáájú pé amọ̀ra wa Baba Ìyajì ní ó sọ pé tó ọlẹ́tọ̀ọ́sílẹ̀ ọlẹ́tọ̀ọ́sílẹ̀ eléyìítọ́sílẹ̀ inú àwọn tó bá mú ó ṣe é ṣe tí gbogbo ìdílé yẹn bá fọ ọdún kan pé àwọn òfin èèyàn méjì lẹ́wọ̀ ẹnìkan náà ni ẹni wọn bá fà á lẹ̀ ni wọn
fàlẹ́ àwọn Ọ̀yọ́mèsì lọ́wọ́. Ìgbà míì ó sì lè má jẹ́ èèyàn kan kó jẹ́ èèyàn méjì àbí mẹ́ta. Bọ̀ ṣáájú náà Baba Ìyajì náà ti pe àwọn babaláwo onífá tí wọ́n dìfá o tí ifá ìmọ̀ ọmọye fún wọn o. Inú àwọn tí wọ́n bá mú lọ tí Baba Ìyajì bá mú lọ fáwọn Ọ̀yọ́mèsì, àwọn Ọ̀yọ́mèsì náà tún pe àwọn babaláwo tí wọ́n dìfá pé ta ni fá mú, ta ni gbàre ó túbà tí ó tùsẹ̀. Kọ̀ wá kan Baba Ìyajì ọwọ́ àwọn Ọ̀yọ́mèsì ló kù sí tí wọ́n mú ẹni tó bá wù. Tí àwọn Ọ̀yọ́mèsì bá ti wá mú ọmọ oyè tí wọ́n ti fi orúkọ ọmọ oyè sọwọ́ sí gómìnà gẹ́gẹ́ bí ìlànà ìgbàlódé tí gómìnà ti bu ọwọ́ lù ú, ṣé iṣẹ́ kankan tún wà fún Baba Ìyajì láti ṣe? Láti ṣe bí n tí mo sọ ṣáájú, kò sígbà tí ṣé ò sí fún Baba Ìyajì nílùú Ọ̀yọ́ àti fún Àláàfin. Iṣẹ́ tí Baba Ìyajì máa ṣe ni pé níjọ́ wọn bá fẹ́ fi ọmọ oyè kalẹ̀, tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò bí ó ṣe jọba, ojú àbátá ń bí níbi entrance the approach there ni wọ́n ti péjọ àtàwọn Ọ̀yọ́mèsì àtàwọn aráàlú. Baba Ìyajì ni ó mú Àláàfin tí a bá yàn dání, òun ni ó fi hàn àwọn Ọ̀yọ́mèsì tí ó sì fi hàn àwọn aráàlú, yóò sì nawọ́ Àláàfin sókè, yóò sì máa sọ fún aráàlú, yóò sì máa sọ fún Àláàfin náà pé ìwọ máa bí tẹ̀lé mi, èmi ìwọ lágbájá ọmọ lágbájá, òjò kọ ọ̀rẹ́ mọ́ lónìí o ti di Àláàfin. Lọ́wọ́ àní kó dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fáwọn Ọ̀yọ́mèsì, lọ́wọ́ àdọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fún àwọn Ọ̀yọ́mèsì àtàráàlú. Ó tó dọ̀bálẹ̀ yóò pé dọ̀bálẹ̀ àdọ̀kàn rẹ̀ rèé, lẹ́yìn òní ò tún gbọdọ̀ dọ̀bálẹ̀ fẹ́ni kankan mọ́. Lọ́wọ́ àdọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, wọ́n sì ti tọ́jú ewé àkókò. Baba Ìyajì ó gbà lọ́wọ́ ẹni tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, yóò fi há Àláàfin lórí. Ó ti jọba nù. Nígbà ewé àkókò ti dórí ẹ̀, kò tó dọ̀bálẹ̀ fẹ́ni kankan mọ́. Lẹ́yìn yun ibi tó tún kàn tí ó lọ t'Àláàfin tí ẹ bá yàn lọ nílé Baba Ìyajì, yóò lọ ojú orí ìtẹ́là láti lọ júbà rẹ̀, yóò lọ gbàdúrà, yóò lọ gba ire. Wọ́n ra ọtí, wọ́n ra ṣìnáàpù, wọ́n tà á lẹ̀ the pour libation, wọ́n tà á lẹ̀ lójú orí. Wọ́n bá tà á lẹ̀ the small shot yẹ nú ẹ̀, wọ́n pass around ọ̀nà yóò tọ̀wọ́ nú ẹ̀, ètí yóò fi kan orí, ètí wọ́n kan gbogbo àwọn tó bá wà níbẹ̀ náà ni wọ́n kù. Ètùtù bẹ̀rù ọ̀yẹ̀jú nù. Meanwhile ńgbọ́ bá ti kọ́ra yẹn ìlú Kósóńbẹ́ Ìyajì, wọ́n máa lùlù ní wọ́n ti kọ̀ láti wọ́n wá sójú àbátá wọn. Bí ìtàn tí a ń sọ fún mi nígbà bàbá wa Àláàfin Gbádégẹṣin yóò jẹ nígbà ó ti kọ́lá náà ti kólù ní Ìyajì ni wọ́n ń lu kóso fún un, lòun náà ń jó ní yọ̀ ni wọ́n ń kọrin fún un pé ilẹ̀ tètè mọ́ kí n gorí oyè lọ́la, ilẹ̀ tètè mọ́ kí n gorí oyè lọ́la, Gbádégẹṣin Àlàbí erin orí Mádégún. That was 1956 or so. Nígbà tí bàbá yẹn tí bàbá wa Gbádégẹṣin yọ, so kóso ni wọ́n lù tílé mọ́ tí ó fi tí wọ́n ìgòrí. Nígbà wọn bá kó Ìyajì, wọ́n á lọ ilé ọ̀nà soko
ó tún lé tutù tí wọ́n lọ sí mẹ́rin náà nígbà má ṣe yìí náà ọ̀nà sóko náà tó já ewé tiẹ̀ náà yóò fi hà lórí. ńgbọ́ bá kò ní ilé ọ̀nà sóko wọ́n á ń bọ̀ wá sílé mọ́gbà. àwọn ọmọgbà ní adóṣù Ṣàngó àwọn ní máa ń ṣe Ṣàngó wọ́n tún wá ṣe ètùtù báyìí kí wọ́n ṣe fún lọ́dọ̀ Ṣàngó. tí wọ́n bá kò ní tálàfin bá kò ní ilé mọ́gbà ń bọ̀ wá sí ilé ọ̀nà ilé mọ́lẹ̀ nínú lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ń bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn onífá àwọn babaláwo wọ́n ṣètùtù tiẹ̀ náà báwa tí a kú ń bẹ̀ wọ́n á lọ ọ̀dọ̀ ọ̀tún ẹ̀fà ilé ọ̀tún ẹ̀fà nu lẹ́kùnlé Àláàfin bí wọ́n ṣètùtù yẹ kí wọ́n ṣe ń bẹ̀ tíjọ́ yẹn parí nu wọ́n wá di kí Àláàfin kọ́kọ́ dà sí ọ̀tọ́ bá dé ilé ọ̀tún ẹ̀fà ibẹ̀ ni wọ́n ti gbé aṣọ kan wọ̀ kóró ní wọ́n paṣọ yẹn dẹ̀ wọ́n sì dé ní adé coronet wọ́n dé ní adé coronet dàbí adé kóríọ́mọ́gbòfo ni wọ́n dé fún yọ èèyàn tán bẹ́ẹ̀ nu tó bá dijọ́ tí bàbá ọba wa wọ ààfin tí ọkọ̀ pọ̀ wọn wọ ààfin wọ́n wá ibì kan wà níbẹ̀ tí wọ́n lo ihò fótóró inú gànà bàbá Ìyajì ó wọlé ṣáájú ẹ̀ inú wo láti ta ni Aláàfin wọn gbà wọ́ bàbá Ìyajì ni wọ́n gbà wọnú ààfin bí wọ́n bá ti ń wọ̀ tán ìmẹ́lẹ́ náà wọ́n máa di kò jù bẹ́ẹ̀ lọ bàbá ti gorí àléfà àwọn bàbá wa nù. wọ́n bá ti gba inú òun wọlé tí bàbá Ìyajì fà wọ́n lódì kejì bẹ́ẹ̀ ni wọ́n fi ẹsẹ̀ wọ inú ààfin. ó ti dà Láàfin àwọn ètùtù míì tó bá tún á wà bíi pé yóò lọ sí Kòso níbi tí ní ìsàlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn àwọn bíi yóò lọ ọ̀dọ̀ Alápinni àwọn ètùtù wà tí ó sì ní Alápinni náà tí Baṣọ̀run náà ń bẹ tó kálukú àwọn Ọ̀yọ́ Mèsì ló ní róò tiwọn tí wọ́n play wọ́n sì rí kálukú ló sì ní òòṣà tí wọ́n máa ń bọ f'Aláàfin bí mo ṣe sọ Oòduà ni ti bàbá Ìyajì àwọn Ọ̀yọ́ Mèsì fún àpẹẹrẹ Ọ̀run ni ti Baṣọ̀run. Ọ̀run ti Baṣọ̀run àti Jẹ́lẹ́pà Alápinni eégún ni Jẹ́njù Lágúnà náà ní tiẹ̀ Àgbákin Ọ̀rànyàn ló máa bọ́ ní tiẹ̀ ìrántí ti Lágúnà gbogbo Ọ̀yọ́ Mèsì ló ní specific role tí wọ́n ń perform fún Aláàfin tó bí ti bàbá Ìyajì ti máa ní. ẹ ṣeun púpọ̀. Aláàfin bá ti wọnú ilé tó gbanú yẹn wọlé inú kéré ni ó bọ̀ sí ibẹ̀ ni ó gbà wọlé inú kéré bàbá máa wà. orúkọ mi ni Adébáyọ̀ Akíndé Sàndàmá Adésá ọmọ bàbá Ìyajì the 6th bàbá Ìyajì late bàbá Ìyajì of Ọ̀yọ́ 1976 to 1940 to 1976 ẹ ṣé. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ibi tá a wà ní ìgbẹ́jọ́ bàbá Ìyajì bí ni bàbá Ìyajì jókòó sí tí ó ti máa yanjú gbogbo àwọ̀ àbíjà àbí kí wọ́n fẹ́ ṣe ìdùnnú àjọyọ̀ kan láàrin ọmọ-ọba ọ̀nà yìí tó lè lọ sí Kótónì ní Nàchìmbà bàbá Ìyajì like I told you náà pé
bí kò tó ṣe ń bẹ ní Ìyaji Àláàfin tí ń bẹ láàfin. Ojú orí tẹ̀làkọ̀ kílágbọ́n ni bàbá Ìyajì àkọ́kọ́ là ń pè ní àkíjẹ́ náà ń pè bí pé à ń kí o kò dá wa lóhùn. àkíjẹ́. Bàbá Ìyajì àkọ́kọ́ náà tí mọ́lọ́mọ́ ni the second ilé. The one thing tó significant níbi ojú orí tí mọ́lọ́mọ́ ni pé kò sí ogun tí ó dé bá tó lè máa bọ̀ láti Ìyaji fún ara ilé lẹ́yìn bá sáábì bọ́ bá wà bẹ́ẹ̀ wọ́n ò ní rí. Because 1950, the Ọ̀yọ́ riot 1954 ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa kankan ìdí ìyẹn sá sí àwa fún ní ẹgbẹ́ àdúrà àjà ni wọ́n á fi aṣọ ìyálẹ̀ èso tí wọ́n gbé kaná lọ́rọ̀ náà bẹ̀rẹ̀ ní àìkú wọn á yọ ìdíyàn rẹ̀ èso. So kò sẹ́ni tó tẹ̀kẹ́ o dáàdi my late brother dáàdi Yínká ó fi bí làwọn sá sí ó ní ẹsẹ̀ nǹkan yà wọ́n. bá tá a sọ pé nígbà yẹn tí wọ́n á kógun ja Ìyaji nígbà Ọ̀yọ́ riot àwọn NCNC ìpínlẹ̀ láwọn sá sí wọ́n sì ń kọjá wọ́n sì rí wọn. lójú orí bàbá Ìyajì náà lọ́wọ́. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lọ sábẹ́ bàbá náà àwọn wà ní kótó kò sẹ́ni kankan tó lè gbé ogun wọn ní kótó bí olè bá sì wọ bí abẹ́nìkan tó fẹ́ ṣiṣẹ́ bí kò ní mọ̀nà tí ó bá jáde mọ́ bẹ́ẹ̀ sì ni dìse o. But the immediate past Baba Ìyajì tí eléyìí jẹlé from Tijuku òun jẹ́ Lásìsì Jọkànlá nígbà wà dọ́dọ̀ tí náà gbẹ́ra rẹ̀ but this is his own father by his great grandfather because àwọn tí wọ́n ti jẹ́ ti pẹ́ almost 150 years ago lélẹ́yìí ti jẹ́ kó tó wá tó yí kan bàbá immediate parent predecessor bàbá yìí. Mara Desa ìkẹrin kọ́ yìí Mara Desa ni my own grandfather. And then we spent 29 years. gẹ́gẹ́ bí bàbá Ìyajì. Gẹ́gẹ́ bí bàbá Ìyajì. Mara Desa. I remember every Friday. Be it Jim Olórí. Bàbá Ìyajì, my father there. Láàárọ̀ 5 a.m. wọ́n á jí mi ń pè látàtẹ̀lé. Ó mọ̀ pé for libation yóò mọ̀ pé obeisance fún gbogbo àwọn bàbá Ìyajì tó ti jẹ. Àdúrà tó bá sì gbà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sẹ́. Àǹdá wọn ni òpẹ́ ń bẹ̀ àfihàn àìpínlẹ̀ ṣe wọ́n ní between 1937 and 13 like about 6 years or 9 years wọn náà lò láti ilé ọlọ́mọ. So the 6th one is my father. So that Mara Desa. The 6th Baba Ìyajì. 36 years and a few months. Mo sọ pé Àláàfin mẹ́rin ni wọ́n bá ṣe. Then the 7th one is the executive Alhaji Abdulaziz Jọkànlá Tijuku II. So my dad is Mara Desa II. And by all indications, I've not evaluated it. So we will take like second round. So really will be 26 or 28 years. For 10 years, there's no Baba Ìyajì.
láti 1976 sí 1986 so ọdún mẹ́wàá ni bàbá Ìyajì. Báwo ni wọ́n ṣe administration àwọn ọmọ-ọba lásìkò yìí? Àwọn ọmọ náà là ń ra lójú náà ara wa. Bàbá Ìyajì ò ní gbàgbé. Wọ́n gbà jí ìdílé kọ̀ọ̀kan ìdílé rẹ̀ ń jẹ bàbá Ìyajì. Wọ́n ṣe administration rẹ̀ nígbà bàbá Ìyajì wà kò ní ṣe administration rẹ̀. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dá. Every June wọ́n máa ń ṣe ọdún Oòduà. Wọ́n máa ti fẹ́ sọ ọdún Oòduà àwọn ayaba wà látàfin. Àìsùn ọdún Oòduà wọ́n kọ́kọ́ ṣe ọkọ̀lá gbogbo bíi ni wọ́n pa ní ọ̀tọ̀ so wọ́n máa sè wọ́n máa sọ bàbá òjòkó ní ìbẹ̀rẹ̀ àwọn mọ̀mọ́ wa àwọn akùnrin gbà those that are sing tí wọ́n máa kí gbogbo àwọn ọba nǹkan kan wọ́n wà tígbá wọ́n gbé igbá títì ní it's meant for two purposes bí àwọn ọba máa ń ṣe nǹkan kan àwọn ayaba wà tígbá wọ́n bá sì jẹ́ pé ọmọ ọba kan bá kú the last ọ̀nà tán máa fún ní igbá títì ni pé wọ́n máa kọrin wọ́n máa dárin wọ́n máa kí gbogbo àwọn ọba tó ti jẹ and in the process ẹ̀mí máa ń gbé wọn wọn á ní ọba gùn wọn ẹlòmíràn máa tí ọmọ jàràpá sí kankan wọn bá gbé ìgbálẹ̀ wọn ti kó aṣọ àkísà sí lábẹ́ wọn máa lù gbà bẹ́ẹ̀ ni wọn gbé odó kan kalẹ̀ wọn pọnmi sí wọn fi àdéhùn sí ọmọ wa kan wẹ òun ní máa ń lu lè mi máa ń tẹ báyà bass ní kápẹ́ àwọn ayaba àwọn ọmọọba wọn máa jó wọn máa yọ̀ kálukú wọn ti kó sùn wọn lè láàárín lájọ àìsàn tó àpò ọmọ wa kan sì mẹ́ngbà náà àwọn ni wọ́n máa ń dẹ́sùn ṣàgbó dídá oṣù Oòduà à ń pè mọ́mọ́ yẹn ní ìyá àsẹ́yìn mọ́mọ́ Adéwọ̀yìn wọ́n ti kú nísìn ọ̀dọ̀ wọn ní káà à ń pè ká èso ibi tó ń gbà nígbà bá àwọn ni wọ́n wọlé wọ́n da obì ṣe gbogbo ẹ̀ níbẹ̀ lẹ́yìn àwọn ìyá yẹn àti bàbá kò sẹ́ni tó lè wọbẹ̀ o ẹni tí a máa ń fi wọ́nu wa ńgbà tá a kéré pé ẹ lè wọbẹ̀ o ẹni tó bá wọbẹ̀ ó ní problem odò Oòduà abẹ ní òkè ẹlẹ́tù kan ní òkè ẹlẹ́tù níkọjá ìwérù ntú lọ́hùn náà máa kọrin láti lọ bẹ̀ àwọn ayaba náà wà látàfi tí wọ́n ta umbrella àbúradà lé ẹ lórí wọ́n máa kọrin tí wọ́n máa jó wọ́n pe bàbá sọ wá nù àwa ò rí mọ́ o bàbá sọ wá nù àwa ò rí mọ́ o a tún gbèrin a tún darin míì ká lọ ṣeré èso Ìyaji ká lọ jaba. Kí ni jaba? Kí wọ́n lọ jayé nù. Wọ́n tún máa ń kọrin kan fún bàbá àgbà náà pé àkànní ń bẹ lóyè ayé ò tí ì tán àwọn ṣe bó bàjẹ́ o kán lè bá a yọ̀ kò lè bàjẹ́ o àkànní ń bẹ lóyè ọlá ò tí ì tán kò lè bàjẹ́ gbogbo ibi tí ó sì ń gbàbọ̀ láti odò gbogbo àwọn ìdílé tó wà bẹ́ẹ̀ àwọn ìdílé ọmọ-ọba ni àrólé ni olùsàmì ni ilé olómodó ni ilé ògùn ni àwọn ọmọlọmọ ní ilé ògùn bàbá tá a fi sáàfin sìn the ancestral home wọn ilé ògùn ni just opposite the first bank there the ancestral home àwọn ọmọdé sọ ilé alágbádá ń bí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàlá yìí ó tóbi tẹ́lẹ̀ tí wọ́n fi máa ń kí bàbá pé
àgbàlá ọ̀kanlọ́lá ajódùdú ó ju oko bàbá ẹlòmíì lọ so development àwọn ti kọ́lé di gbogbo a máa sáré kì í ṣe gbogbo ẹ̀ so àgbàlá Oòduà ni ilé Oòduà ni so specific role Baba Ìyajì ní òòṣà Oòduà kò sí ẹnì kankan tí bá a dùn. ìṣẹ̀dálẹ̀.